ẹ́. Sani tí ẹsẹ̀lẹ̀ tá a fi máa sọ àìfẹ̀lẹ̀ kí bò sí láìfẹ̀lẹ̀ jù kankan lè yóò rí o tó pé ẹgbà mí o àwọn tó bẹ̀rẹ̀ o kò kí la máa parí. kí n sọ tí mo bá fẹ́ sọ àbí. ṣe é sáà ti gbé ẹnu sí microphone. má gbé sí. ok. Iyaniwe. ẹ mú mi. Iyaniwe. Kúnlé Afod ń wá yín o. kí ló pọ́ dé. Thank you. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dàgbà nídìí iṣẹ́ eré orí ìtàgé tẹ́ ẹ balẹ̀ jẹ́ ẹ̀yin àgbáre yìí ní Kúnlé Afod ń wá káàkiri. Ó ti dọ́dọ̀ bàbá wa ẹ̀dá onílé ọlá ọlọ́fà àná lérè pàìmọ́ ọdọ́dọ̀ lérè pàìmọ́ ó dọ́dọ̀ Tọ́lá Ọládòkun mo rí yẹn lénìí ọ̀dọ̀ Tọ́lá Ọládòkun ló ti wá ń béèrè pé Iyaniwe ń kọ́ ẹ bá ń sọ fún pé gbogbo àwọn tí ń dọ́dọ̀ wọn ni wọ́n ń rẹ́rìn Iyaniwe gbogbo àwọn tí ń dọ́dọ̀ wọn ni wọ́n ń rẹ́rìn. iṣẹ́ àwọn iṣẹ́ àtàlù. rárá kì í ṣe irú yẹn gbogbo àwọn tó ń dọ́dọ̀ wọn ló ń bìsàbìsà fún. sẹ́rígbà tó dọ́dọ̀ bàbá ẹ̀dá onílé ọlá lẹ́yìn tí bàbá gbowó àwọn kan wọ́n wá fún bàbá mọ́tò ó ti dọ́dọ̀ Tọ́lá Ọládòkun báyìí ibẹ̀ ló sì ti ń béèrè pé Iyaniwe ń kọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ bá ń sọ fún o Iyaniwe wà ń bí o Iyaniwe òkú Iyaniwe ọ̀sàárẹ̀ Iyaniwe ọ̀sọnù Iyaniwe kókókó lára ọ̀tá le Iyaniwe wà ń bí o ẹ bá ń sọ fún ẹ bá mi sí ẹ̀ṣọ́ yìí Iyaniwe ẹgbẹ́nu sí microphone sẹ́ ẹ̀. bó ti nánú ṣàbẹ̀wò ni ọ̀rẹ́ àwọn agbẹ́kẹ̀lé mẹ́bí. ẹ má gbé jẹ o. ṣé Afọ́dù ti tẹ́lẹ̀ náà. Afọ́dù kan náà ni ọmọkùnrin òun ni. torí gbọ́ jíṣẹ́ rẹ̀ pé a pé ń wá mi mo ní kọ́ má ṣe pé yànjẹ́ tó kù torí wọ́n bá a bá ṣe. Iyaniwe ṣe máa gbọ́ orin kan báyìí tí wọ́n máa kọ wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi ta ló mọ ní nǹkan. àmọ́ gbé ara làwọn ọmọ ẹ̀ máa ń sùn Ìjẹ̀bú ọba bí Ìjẹ̀bú kọ wọ́n ní wọ́n wá mi wákọ̀. wọ́n ń wá mi wọ́n ń wá mi. yóò fa máìkì ya. wọ́n ń wá mi wọ́n ń wá mi wọ́n ní Francisco ń wá mi wọ́n ń wá mi. wọ́n kà ní kéré ọ̀rọ̀ rẹ̀. oko ni oko rán lọ́hàn lára rẹ̀. oko rán lọ́hàn lára rẹ̀ complete oko. oko pure oko. nígbà wa ni ọkùnrin tó wá ń sun rárá sáà wà lé òde ajó bíi ewé ni àbá wà lóde ìkànnì. àbá wa bí bẹ́ẹ̀ ni egbò ìgàlà wa. ṣe yé mi o bí bẹ́ẹ̀ ni egbò ìgàlà wa lóríṣiríṣi stóònù ti ń jáde. jẹ́sẹ̀ stóònù. Get out. Bọ́dà àwọn gàjì láwọn mú tó. bọ́dà àwọn gàjì láwọn mú. ó ti yá àwọn tí ń bá sọ̀rọ̀. kò sẹ́mi ọlọ́run gan lára tiẹ̀ gẹ́. kí ló wà lára rẹ̀. sọ̀rọ̀ sí kí ni. ẹni kíkẹ́ kí ló wà lára rẹ̀ ó ní òsẹ́mi ọlọ́run lára mi. ẹ gbọ́dọ̀ àná opposite náà láyé ẹ̀mí ọlọ́run àbẹ́mi sàtánì torí pé a ti mọ̀ ní ìsìn pé èṣù yàtọ̀ sí sàtánì. dáadáa. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń promote ẹ̀ pé torí lè léṣù ń bẹ ń bàdàn èṣù àwẹ̀lẹ̀ náà wà ń bàdàn tán ń bọ èṣù tí èṣù òṣìṣẹ́ wọn sàtánì ní mọ̀ ṣèkà àbí so èṣù kélébé. ọlọ́run ní járe ní èṣù kélébé o. wọ́n kà jí. àwọn bá a ló kọjá o. ìwọ náà mọ bá yẹn ló kọjá ó yẹ wọn bó kọ tiẹ̀ náà jẹ níjó ní jẹ́jẹ́jẹ́jẹ́ ni èmi àti ẹjọ́ sọ̀rọ̀ ó sì mọ̀ pé tí mò ń sọ òótọ́ ni ó sì wá bí pé mò ń parọ́ mo sì gbé fẹ́ràn rẹ̀ ó ní ọ̀wọ́ náà mọ̀ kó dí pẹ̀lú mi ni. ṣé nǹkan tẹ wá sọ ṣé bẹ́ẹ̀ lórí ṣé bá ń lórí. ṣé nígbà mo gbé fẹ́ràn rẹ̀ ṣé bó ní bẹ́ẹ̀ lórí
kí ni tó sọ gbogbo ayé ọgbọ́n gbà yìí. so kí n wá lose dáàdì lójú àwọn ọmọ èèyàn. kálukú ló ti ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ. Bàbá Mọ́gàjí Kélébé ọ̀fẹ́ lose guard ó dì pẹ̀lú mi kò sí wàhálà bó bá jù mí lọ ọjọ́ Ọlọ́run lọ anyway ó mọ̀ bẹ́ẹ̀. mo padà ara ẹnu mi ò lè kélé ẹnu mi àná mo mọ̀ pọ́ ga mi lélẹ́yìí. ẹ sá. ẹ sọ pé ká kúrò dákẹ́ tí n bá súnmọ́ ẹ mọ̀ lọ́gbà mọ́ lọ́ọ̀ni o. ta ló mọ̀nà kí ló bèrè. hs wá bá bẹ̀bẹ̀. ó ti dà báwọn. hs mọ bó ṣe ń lọ tiẹ̀ ni. àwọn dáyàn máa ń ti wọn. wọ́n dáyàn mọ́. 100. láìdé mọ̀gá rẹ̀ láìdé mọ̀gá rẹ̀ o. ó mọ̀gá rẹ̀. Mọ́gàjí láìdé. ṣé láìdé ọ̀nàrẹ́bù kí ni wàá ṣe fún mi ṣe ẹ̀yin ò sí bẹ́ẹ̀ lọ́sàn-án ni nígbà tí ó tó lọ ránjẹ fún mi tó ní oúnjẹ tó ń rà fún mi kó wọ́n yọ lára mi tí mo ga wọ́ọ̀tì sí mẹ́gbà náà. ètò sojú mi jọ sátọ̀dé ló jẹ́ ṣe Mọ́gàjí ti gbà kan o mo ti ṣe yìí o ti change. ṣé lásán ni mo dúró sẹ́yìn Oríyọmí ni. Bánsà is true. mo fẹ́ gba fọ́ọ̀mù Bánsà ni mo ti ń jí mu. èmi náà níjà yẹn tó yọ. tipẹ́ ó ti ń ràn. ó ti ń ràn. lójú gẹrù style yìí náà wà. yàrá kó rẹ lọ́jọ́. ẹ má dé ẹ Bánsà mi orí ẹ wà ń bẹ̀. 100. ó lè wà Ankara lọ tó dé. kò sí àkàn bẹ́ẹ̀ kò sọ ọmọ náà tí ó jọsẹ̀. ìjọ tá a jọ lò dé ọ̀nàrẹ́bù fẹ́ lù. wàá gbẹnu sí máìkì máa bọ̀. kó sọ̀rọ̀ sókè. ẹ kó wá gbẹnu sí máìkì. ọmọ Nàìjíríà fẹ́ gbóhùn rẹ̀. ẹ̀yin kùn ní báwọn kó mọ̀ bọ̀. bákùnrin bá káyà sí. wọ́n ní Kélébé Bánsà ayé. ṣòro tó fẹ́ fún mi lọ́rùn pa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn èèyàn wa. bí èsì tán mọ́. lọ́wọ́ brọ́dà wa. mi ní dákọ yín gẹ́gẹ́ bí àdéhùn wa. thank you so much. ìyàwó singuadeli ni wọ́n sponsor programu Mọ́gàjí Kélébé. ṣùgbọ́n mi bó fẹ́ mi nìkan. wọ́n ní àwọn ń gbádùn ẹ púpọ̀ àwọn sì fẹ́ kọ́ ga lẹ́nu iṣẹ́ yìí ó ga lágbára Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o kò tí ì tán síbẹ̀ o bóyá bá ti fẹ́ kí pìrìsẹ́ńtà ọ̀gá sí ilé yẹn máa ń sponsor programu ẹ̀ sí wọ́n ti sponsor programu Mọ́gàjí Kélébé o lọ́rùn ṣàlàyé oníkálukú. kì í ṣe Nàìjíríà ni wọ́n ti sponsor rẹ̀ lẹ́yìn odi Nàìjíríà tún ní dákọ̀ ọbẹ̀ kó má bàa dàbí pé ẹni sáà ni mọ̀ dákọ̀ ọ̀hún rárá ó ní mọ́júwe kí mọ́jà àwọn èèyàn mọ̀ pé ó ní God bless you sir. ìbá ti fi sà náà sí káwọn èèyàn mọ̀ pọ̀ ọkùnrin ni ọ̀yá Mọ́gàjí dúpẹ́ lọ́wọ́ wọn. tó ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa dúpẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ tẹ̀yin náà o ẹ̀yin tó lọ ń lò fún mi ẹ̀ ní ṣubú láyé o ẹ̀ ní fara gbọ́ fa o ogun ò ní borí yín o ẹ bẹ́ẹ̀ ṣe ń ràn mí lọ́wọ́ Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ sí i afúnni iwájú nígbè òkè nílé ọwọ́ yín ò ní lẹ́yìn ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí o ẹ̀ ní ṣiṣẹ́ jẹ́ o ẹ̀ sì ní ṣèèṣì jẹ́ mọ́jèlè. ẹ máa lọ. Sá. ṣé ẹ gbọ́ àdúrà tó ṣe ṣé kó tún ṣàdúrà ṣáájú kó dá wà lálẹ́ ni. no wọn náà gbọ́ wọn ní ọ̀dà. èmi tí bó ti ń ṣàdúrà tẹ́lẹ̀ mo ti ń wá impress pé kádàpọ̀ mọ́ àwọn clergy pé ṣé ọ̀dọ̀ àwọn àfáàní kádàpọ̀ mọ́ àbí pásítọ̀ ṣùgbọ́n gbọ́ tó ṣàdúrà dé ẹ̀ gbọ́ ẹ ká release ẹ̀ Mọ́gàjí ẹ lọ dìmọ́ kínní tó tó yín dùn tì. sá. àwọn nǹkan tí mò ń sọ sà tí mo bá ní iná búkú ní jó búrẹ́dì ńkọ́ tí mo bá ní tábẹ́rẹ́ mọ́ṣíìnì bá kan àdúró gbárí ńkọ́. ẹ dúró sẹ́lẹ̀ ẹ máa mú kó. tí mo bá ní pé. ẹ mú kó. Láìdé Òṣùpá. ọ̀rẹ́ wa Kúnlé Afod. kọ́rọ́ alátẹ. Ìyániwe wà lágídìgbò. Òwú alátẹ. Ìyániwe wà ní àgídìgbò. tẹ̀tẹ̀ pọ̀. ibikíbi tẹ́ ẹ bá ti ń wá Ìyániwe láti ṣe lóore. ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa rántí ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ mọ ibi tó wà tẹ́lẹ̀ ẹ máa wá a kàn. Ìyániwe ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe bí arúgbó òríjínálì tọ́jọ́dọ́
tó sì ṣe bí arúgbó nínú eré orí ìtàgé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Any other person tó bá ń ṣe ó ń kọ́ ṣe Iyaniwe ni. Pẹ̀lú ìsọpá àgbàlagbà tí ń ṣe o ẹni tó dàbí ọmọ kékeré ṣùgbọ́n tó rí àgbàlagbà tí ń ṣe bí àgbàlagbà nídìí eré orí ìtàgé tó sì hàn síbẹ̀. tiẹ̀ lára kọ́kọ́rọ́ Àlàbá onírẹsì. Sa? Iṣẹ́ Kórèdé lábẹ́kúta ni. Ẹ̀yin ẹ wà ń bẹ̀ dáadáa. Ẹ̀yin ìyá Àlàbá onírẹsì. So Iyaniwe is open for you. Èmi sá mọ̀ pé nínú ọdún tá a wà yìí. àtọkùnrin pẹ̀lú. Lọ́dún 2024 yìí. mo fẹ́ kọ́ rí. The woman called Iyaniwe. Àníṣe. kíkọ́ orin. A celebrate ẹ̀ lọ́dún yìí. Òṣùpá tí mo ní. A celebrate Iyaniwe lọ́dún yìí. tòun Ní ta agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. tàtẹ́ni. Ẹ káalẹ́ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Ẹ sà, orúkọ yín sà. Orúkọ mi ni Bùkọ́lá Ọládèjì. A rí yín lórí ètò yìí. Mo ra ilé kan ní nínú oṣù kẹsàn-án 2022. Brọ́dà mi ládùúgbò bíríà brọ́dà mi ni Toronto ni mò ń gbé. Bọ̀ ọmọ Ìbàdàn bí ni mo wálé ní táìmù yẹn náà ni ẹgbẹ́ wa bá mi pẹ́ nìkan fẹ́ ta ilé yẹn. Ẹ̀gbọ́n ìdẹ́ mú mi lọ síbẹ̀ nítòótọ́. Nígbà tá a lọ síbẹ̀ mo ní ta ló ní wọ́n pẹ́ wúmà yẹn wá. Mi ò mọ wúmà yẹn, ẹ̀gbọ́n yẹn náà ni wọ́n mọ ìpàdé bọ́n ṣe mọ wúmà yẹn. Wọ́n pe wúmà yẹn mẹ́rin àti wúmà yẹn jọ sọ̀rọ̀. Mo sọ fún pé máa sanwó ilé yẹn lẹ́ẹ̀mejì ńgbà yẹn. Wàbọ̀ sára ilé yẹn 950. Wọ́n ti kọ́ 2 room ń bi ilé yẹn, àpò wọn fi ṣe window, wọ́n ti gbé ilé yẹn rí. Bọ̀ létà àwọn ògbé bẹ́ẹ̀ mọ̀ tó yẹ pé a ti rí àwọn ibi tó ti wó ní ilé yẹn. Létà mo sá sanwó. Àdúgbò òbò ni ilé yẹn wà. Ilé yẹn wà ní Ọdẹ́yalé, inú odi Ọdẹ́yalé, ẹnu òsé nínú odi Ọdẹ́yalé. Nígbà tí mo sá sanwó fún woman yẹn tán. Alẹ́ rà ní 250,000. Ara 950. 950,000. Okay. Nígbà tá a sá ara lé yẹn ó wá dọjọ́ àwọn landlord meeting, àwa lọ sí àwọn landlord meeting pé àwa lára bìkan ládùúgbò yìí o. Nígbà tá a dé landlord meeting, àwọn landlord meeting sọ pé pé ilé yẹn pọ̀kọ àti ìyàwó ló ń gbé bẹ̀. Wípé ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé kó má lọ dọjọ́ wájú, kó má lọ di wàhálà yìí pé ká pe ìyàwó yẹn wá sí landlord meeting padà. Lọ́jọ́ tí woman yẹn dẹ̀ mú wa lọ bí ilé yẹn, woman yẹn tẹ̀lé a lọ. Jẹ́ pé mo ra pílà tí mo ṣe sórí igun mẹ́rin ilé yẹn tí woman yẹn pẹ́ tá a tún béèrè gan ládùúgbò yẹn lọ́wọ́ àwọn woman kan pé ẹjọ́ bó ni woman yẹn ṣe jẹ́ tán láwọn òun ló ní ilé yẹn nígbà yẹn. Àwọn láàrọ̀ sáà pé tó ṣẹlẹ̀ ni pé ká wá woman yẹn wá. Èmi máa lọ sóńdò tí n bá ti sọ fẹ́ gbọ́n pé bó láti rí woman yẹn, wọ́n lẹ́nu tó máa mọ àwọn ọmọ woman yẹn pé ti sọ pé yóò wà, máa tún wálé. Mo wá bí ẹ̀mẹrin sẹ́ẹ̀ márùn-ún mi ò rí woman yẹn mú lọ sí landlord meeting. Èmi ò bá wá sí Ìbàdàn mọ́. Nígbà wá tó bí inú oṣù kẹta ọdún tó lọ yìí, ẹgbẹ́ wa lọ sádùúgbò yẹn bó ṣe báyàn nínú ilé yẹn nìyẹn tó ti ń gbé ojúlé méjì yẹn, ẹni yẹn ti ń gbé bẹ̀. Ẹgbẹ́ wa ń bi léèrè pé kí ló wá ṣe ń bí, kí ló ṣẹlẹ̀. Ó sọ pé ọkọ woman yẹn ló ta ibẹ̀ fóun. Ọkọ woman yẹn ṣe lè tabẹ̀ fún ọ. Ọ̀dà ẹgbẹ́ ìbá pè mí nígbà tí mo dé Ìbàdàn, mo bá lọ sákànrán torí àkànrán ló ọlọ́pàá station tó wà ń bẹ̀. Àwọn DC àlọ́bá DCO3 yan ọlọ́pàá lọ sádùúgbò yẹn. Ó ránṣẹ́lẹ̀ fáwọn láńlọ́ọ̀dù àdúgbò pé wọ́n fẹ́ rí wọn ní station. Nígbò àwọn láńlọ́ọ̀dù àdúgbò lọ, DCO3 wá kọ̀máǹdì pé káwọn ọlọ́pàá lọ tilé yẹn pa. Nígbà wọn lọ tilé yẹn pa, ọkọ woman tí wọ́n padà talé yẹn, ó wá pe lọ́ọ̀yà rẹ̀ pé kó lọ fún DCO3 ní ìwé ní station pé kò lágbára láti tilé. DCO3 wá ní tòótọ́ ni pé àwọn ò lágbára láti tilé nǹkan kan. DCO3 wá padà invite àwọn landlord pé kán wá pé bóò ni wọ́n ṣe lè tún padà lọ talé fẹ́ lòmíì, bóò ni nǹkan ó ṣe ṣẹlẹ̀ ládùúgbò wọn tí wọ́n láwọn ọmọ. Àwọn chairman àdúgbò láwọn ọmọ nǹkan kan. Later àwọn ọlọ́pàá yẹn ṣàṣìṣe yẹn, wọ́n ṣàrí pé ara àwọn landlord tí a bá ní landlord meeting jọ yẹn tí wọ́n sọ pé ká má ṣe nǹkan kan bí ilé, pé àfi tá a bá mú yàwó wa tọkọ náà dúró. Ara àwọn landlord àdúgbò yẹn náà ló tún wá pe ọkọ woman yẹn níbi tó wà pé ìyàwó ẹ̀ mọ̀ tí wàá talé. Ara àwọn landlord yẹn náà ló tún wá bá ọkọ tà, ló wá sẹ́ndì owó sí ọkọ níbi tó wà. Àwọn ọlọ́pàá wá ń jẹ́ kó mọ yáwọn chairman pé ara yín náà ló ta ibẹ̀ yẹn tó tún sẹ́ndì owó sí ọkọ níbi tó wà. Àwọn chairman láwọn ò mọ nǹkan kan. Àwọn chairman wọ́n sá bẹ̀rẹ̀ sí gbógun ti máa yẹn pé báwo ló ṣe lè ṣe irú eré ní àárín àwọn tí chairman dẹ̀ wá ń lù, tí general chairman náà wá ń lù, tó dẹ̀ lọ dárú nǹkan báyìí ṣe. Wọ́n sá ń bá a jà ní àdúgbò. General chairman wọ́n wá pè wá pé ní tó ṣẹlẹ̀ ni pé ká meeting pé ká má fa wàhálà.
ó wá dọjọ́ yẹn wá lọ general meeting ẹ tó jẹ́ general chairman àwọn gangan ní general meeting ó wá pàṣẹ wípé n tó ṣẹlẹ̀ ní wípé lọ́jọ́ táwọn pé tá a wá meeting páwọn àwa làwọn mọ̀ pa ara bẹ̀ yẹn páwọn dẹ̀ làwọn sọ fún wa wípé ká má ti ṣe nǹkan kan pàdé pọ́n àdúgbò lè pé àṣe nǹkan kan àṣagídí wípé nígbò tí wàá jẹ́ para láńlọ́ọ̀dù àdúgbò náà ló tún gbàbọ̀dé pé n tó ṣẹlẹ̀ ní pé ìwọ tó ra lé àwọn ò mọ̀ o pé ọmọkùnrin wọ́n sọ pé mi pé ni àwọn mọ̀ tí mo yọjú pé mo ra lé wọ́n sàsọ fẹ́ni tó ra lé pé tó ṣẹlẹ̀ ni pé àwọn fún lé wíìkì kó fi páàkì kúrò ní ilé yẹn títí tí wọ́n fi rí ọkọ̀ wúmà yẹn torí wọ́n ti ń pe ọkọ̀ wúmà yẹn pè kó yọjú jẹ́rà yẹn ń pè pé káwọn ti ẹ̀yànjú tó bá wà ń bẹ́ kó yọjú later on lọ́jọ́ tí wọ́n dájọ́ yẹn ní general meeting wípé ká máa lọ wípé àwọn fún ọlọ́sẹ̀ kan kó fi páàkì o pé unless kí ọkọ̀ wúmà yẹn yọjú wá kí ọ̀rọ̀ lè ní ìyẹnjú ọjọ́ Sunday yẹn Mr. Balógun tí ó jẹ́ ara àwọn láńlọ́ọ̀dù àdúgbò yẹn tó gbàbọ̀dé tó padà talé tó sẹ́ndì owó sí ọkọ̀ wúmà yẹn bó ṣe lọ yàgàn kù nìyẹn bọ́n ṣe arrest gbogbo àwọn general chairman àwọn chairman àdúgbò general rẹ̀ wọ́n dẹ̀ arrest gbogbo wọn lọ sí yàgàn kù bọ́n ṣe lọ ti àwọn general yẹn mọ́lé nìyẹn bọ́n tó ṣe pè mí látòǹdó nìyẹn bí mo tó ṣe dé nìyẹn wọ́n ṣàbẹ̀rẹ̀ pé bó ṣe mo explain bó ṣe jẹ́ fún wọn bọ́n ṣàtúnṣe sí àwọn general yẹn lẹ́ngbà yẹn nìyẹn dìsìn àṣàárín kankan ẹni tó mẹ́gbẹ́ ìmọ̀ wúmà yẹn ó lóun mọ bí wúmà yẹn gbé òun dẹ̀ ló ṣe witness fún wà yẹn nù ìwé ọwọ́ mi òun ló ṣèdò fún òun náà ló jẹ́ kí ẹgbẹ́ ò mọ wúmà yẹn ìwọ́dẹ̀ ń sọ ń sìn pé ò mọ wúmà yẹn mọ́ pé ò mọ ibi tí ń gbé mọ́. Mọ́gàjì èmi nìkan kí òye kò yé gbogbo ara lé kí kọ́rọ̀ wọn ni òye wa o à ń wò bó ṣe bá kọ́kọ́rọ́ alátẹ̀mú ni. ẹ ṣeun sẹ́rí ohun ọkọ àti ìyàwó àwọn méjèèjì tí wọ́n talé fún ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn méjèèjì ọkọ àti ìyàwó gangan ìyàwó talé fún àwọn ọkọ náà talé fẹ́lòmíì àwọn méjì láti wá káàkiri táwọ̀ ò rí wọn láfi pé tá a bá pe àwọn méjì pé ọkọ àti ìyàwó ló talé yẹn fún ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n talé fún. bàbá ẹ ti sanwó pé. ó sanwó fún wúmà yẹn. ẹ dẹ̀ gbàwé. ó dẹ̀ fún wa ń wè ìwé tó fi ra lẹ̀ yẹn gán tó ń gbé fún wa. orúkọ wúmà yẹn ló dẹ̀ wà ń bẹ̀. orúkọ ẹ̀ ló wà ń bẹ̀. ẹnì kejì tọ́ra ní kọ́. òun náà rà lọ́wọ́ ọkọ bọ́ àárí òun ẹnì kejì yẹn náà òun náà ó lóun rà lọ́wọ́ ọkọ òun náà gbàwé lọ́wọ́ ọkọ. ètò ìka kọ́kọ́rọ́ alátẹ o ọ̀nà tó gbà kẹ́kọ̀ọ́ mo trust ẹ the best producer ẹ pàtẹ́wọ́ fún un. kò fún mi ń sáré àbí Mọ́gàjì kọ́ ni Mọ́gàjì kélébé àwọn ṣe pàtẹ́wọ́ àtẹ́wọ́ ọ̀tàn mọ́ kó lè hàn ok now ntí ó jẹ́ ká ẹgbẹ́ wa kọ́kọ́rọ́ alátẹ ni pé ìyàwó talé fẹ́yìn ọ̀tọ̀ ọkọ náà tún talé fẹ́yìn ọ̀tọ̀ ṣé wọ́n ti kọra wọn ni. wọ́n ti kọra wọn. wọ́n ò jọ gbé mọ́ tipẹ́tipẹ́ ta ló wà nílé gan-an. náà là ń wá kí. a dẹ̀ pé ìyàwó nọ́mbà ìyàwó lọ tẹ́lẹ̀ kò lọ mọ́. ẹ sì mọ̀ pé ìyàwó ló sì talé fún àwọn náà rí ìyàwó báyìí mọ́. ṣé ẹ rí fọ́tò rẹ̀. fọ́tò rẹ̀ wà lórí fóònù. ó yá. níbi tí mo ti fún un lówó. àbí ká kọ́kọ́ pè náà ni. nọ́mbà rẹ̀ lọ. bí a ti pè lórí rédíò ló wà torí nọ́mbà rẹ̀ lọ àti ọkọ náà. àfáà náà wà. gbogbo wọn wà mọ́. ok àfáà ni ọkọ àbí. ẹni tó ra lé tán fún níwèé. tí ọkọ talé fún tó yẹ pé láyìn ọkọ ló rà àwọn kí láyìn ìyàwó làwọn rà. àfáà lẹni yẹn ó ti wá tẹ́lẹ̀ àbí. wọ́n ti lọ fún ok wọn kò rárá òun náà mọ yọ padà yọjú. àfáà kínni. àfáà Muideen ẹnu òsè. àfáà Muideen lẹ́nu òsè lọ́dẹ yálé kí ló fi yín lọ́kàn balẹ̀ náà pé ẹ ti ra lé. ẹ ra gèǹje kẹ ẹ wá bẹ́ẹ̀ ṣe ní fi gbogbo owó tó jowó tẹ lẹ́ẹ̀ fi ra lé lọ sẹ́jọ́ ẹ̀rẹ̀ mọ́ bọ́rí. àfáà Muideen lẹ́nu òsè ní lọ́dẹ yálé tẹ́ra lé bàbá INEC ẹnu òsè àfáà Muideen ẹnu òsè ariwo kọ́ ni mísíkì o MT Barẹ̀ ló máa ń pariwo. Ta ló máa ń pariwo. MC Barẹ̀ ló máa ń pariwo. Mọ́gàjì kélébé ní MC Barẹ̀ ló máa ń pariwo
ẹ bá ti fẹ́ pe MC sí pátí ẹ pe MC balẹ̀ òun àti bàbá òun àti wọ́n gà ti kéré bí ọjọ́ wa. Afod Muideen ní ẹnu òṣè lọ́dẹ yálé wàláì ẹ̀ tí ìrálé o kí ló kọ tí hàn. Bùkọ́lá Ọládèjì ẹ̀yin náà ẹ̀ tí ìrálé àbí ẹ̀yin méjèèjì a ní láti mẹni tó nílé sẹ́ńtọ́ yọ ọ̀tá lọ́tà ìwé wo wọ́n fún Afod Muideen sẹ́nu ìwé tí wọ́n fún Afod Muideen sẹ́wé tí wọ́n fi ralẹ̀ wà ń bẹ̀. Mo tún dé pẹ̀lú analysis mi ẹ já wo àwọn tí wọ́n ta lé kí lorúkọ ìyàwó tá à ń wá. ní sàbẹ̀ní ìwẹ̀rà ẹ bá ń gbé pólí bàgbé. ní sàbẹ̀ní. káwọ́ tí ì lo fọ́tò. tí mọ́gàjì sọnù àkọ́kọ́ tẹ̀mí ọkọ̀ pé nu Abẹ́ní. ẹni tẹ́ pè ní kí ló kọ ọkùnrin náà ní ètò sí tó ló ń ta tíyàwó ẹ̀ ló ń ta kùtùtùyè ń ta gbó pé NDLA ó ti wá ó sì kódà ó ṣe dá ó ṣọmọlúwàbí dáadáa. ẹ sẹ́yìn òkè tẹ́lẹ̀ ni ẹ máa kọ́kọ́ pé yẹn kó tó dọ́dọ̀ tèmi wípé tèmi ọ̀dà. n tó sọ ni pé ìyàwó ẹ̀ nìyẹn tí ọ̀dà náà ni ń gbò wá bí ó ti kọ́kọ́ lọ ibì kan náà tó ṣeré lọ bẹ̀ àwọn yìí ń pè é ìyẹn wá bínú pé àwọn tó ń pè òun bẹ̀ wọ́n ń pariwo ni ariwo òun pé àwọn yẹn ń pariwo ó lọ ibì kan tẹ́ kọ́kọ́ ń pariwo ó lóun ò lè lọ bẹ̀ létà gbàtà wà padà pé ìbínú rẹ̀ ló ń bínú pé ó lọ ibì kan. ọ̀nà kan wà bí kílé tó wà bí. lẹ́tà òun náà kò sì gbà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ pàtẹ́yìn wá pé ó wá ó sì ṣe dáadáa pé jẹ́ pé ó ṣẹ̀dé lóòótọ́ ni látọ̀dọ̀ àwọn NDLA ó ṣẹ̀dé lóòótọ́ ni ṣùgbọ́n ṣe dáadáa ṣùgbọ́n tó sọ ọmọlúwàbí tó ń ta tí ń mu kò affected lọ́dọ̀ tiwa. tó ọ̀rọ̀ ti yanjú. àti bá a débi kan dáadáa. ẹ ṣeun mo fi ní kẹ́yìn ó pè wọ́n tẹ́ bá pè. kí n má ti lo ọwọ́ yẹn ẹ ṣeun ọ̀jánu mi ń bẹ lọ́rẹ̀. orúkọ wo la fẹ́ pè báyìí tún lórúkọ ẹni náà. orúkọ ìyàwó tó talẹ̀ bá Táíwò Ìwéra. Ìwéra ló kọ sí Miss Táíwò Ìwéra. Táíwò Ìwéra àbí Ìwéra náà Ìwéra. ọmọ ìlú wo ni Táíwò. Ìbàdàn bí ni. o lè jẹ́ Ìbàdàn kó jẹ́ Ìwéra. Ìkòròdú ni ó ń gbé. Táíwò Àbẹ̀ní Táíwò Ìwéra Àbẹ̀ní Táíwò Ìwéra. ìyàwó anẹ́ẹ̀kì. ọkọ ẹ̀ ní jánẹ́ẹ̀kì ọkọ ẹ̀ kí ló kọ ọkọ rẹ̀. Kélẹ́bù Adéjàre. Kélẹ́bù Adéjàre INEC Kélẹ́bù Adéjàre INEC àtìyàwó rẹ̀ Táíwò Ìwéra ẹ yọjú o. Kélẹ́bù Adéjàre INEC àtìyàwó rẹ̀ Táíwò Ìwéra ẹ yọjú o kó tó dijọ́ mẹ́jọ tẹ́ ẹ̀ bá yọjú njọ́ mẹ́jọ Ọlọ́run ìtànṣán òrùn ó fi yín hàn pẹ̀lú fọ́tò ẹ dìde.